ẹni ọ̀rẹ́ dà kó mọ́ fi ṣèbínú abínibí náà kú ń dàní. ẹ dákun ẹ mọ́ máa ń di fọ́ìsì mi yìí o, kàtá ló gbèsè rẹ̀ dé. ṣe rí àwòrán méjèèjì tó wà lókè mi, ìyàwó rẹ̀ yín ò ní wife, ìyáálé rẹ̀ ó gbẹnu tán o. kódà tí èèyàn bá ń bẹ lórí láìfù tí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí, èyí ó mọ lanú lẹ̀ ní wípé ṣerú ẹ sì ń ṣẹlẹ̀ sá. ṣe rí ìyáálé àti ìyàwó ọ̀sìngín ọ̀rẹ́ ni án, ọ̀rẹ́ kòríkòsùn, ọ̀rẹ́ aláǹkó. sẹ́yìn pé yóò ní lẹ́fù téyàn ó sì ọ̀rẹ́ dé tí ó di wípé ẹ mọ̀ dá ǹkó ni. kì í wá sí orílẹ̀-èdè nàìjíríà náà wà o, orílẹ̀-èdè Libya náà wà, rẹ́rẹ́rún ń bẹ̀ wọn o, ọlọ́run ni kó ṣàánú. ọ̀rẹ́ kòríkòsùn nìyẹn aláǹkó tán máa ń tọ́ bọwọ́. àṣé ọkọ tí ń sáná sí fìtílà àǹtí tíyùn ìyàwó ò sì mọ̀, kò yé báyìí ní ìsinsẹ́ ń bá mi lọ, tíyàwó ò sì mọ̀. nígbà tí ìyàwó tún wá lórẹ̀ yún ìyàwó ọ̀sìngín tọ́sẹ̀ bímọ pé ọ̀rẹ́ mi orí sì fẹ́ mọ́ fọ́ mi o, ó fẹ́ mọ́ ṣe mí bí ibà o, ó fẹ́ mọ́ ṣe gbákàwò kan o. ìyàwó ló tún wá gbé olùtọ́jú yún nọ́ọ̀sì lọ sọ́dọ̀ rẹ̀. nígbà wọn ò wá dọ́dọ̀ rẹ̀ tí wọn ò sì àyẹ̀wò fún náà wá jí ó yé ìyàwó wípé ní tí ń sin ẹ́ kọjá malaria o, wọ́n ti gbé áyán mì ni o. ló bá ní o lóyún, táwa ní ó fún lóyún, bóyá yóò rí ọ̀rẹ́kùnrin kankan mọ́ rí, bóyá ẹ mọ̀ kéèyàn tó lè mọ̀ béèrè bá lọ́wọ́ ara rẹ̀. ìyàwó ní lọ́sàn-án ọjọ́ kan lèèyàn kan bá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí láti Facebook wípé sọ́ọ́rí ọ̀rẹ́ rẹ tó lóyún, oyún inú rẹ ọkọ rẹ ló ní. ní kinní ìbá gbé ọmọlé lọ, gbẹ̀yẹtẹ́ bá gbọ́ ọmọlé lọ àbí ò lẹ́sìn sọ. èmi ni tí ní tòótọ́ ló bá di wípé ọkọ ló ní, lọkọ bá ń bẹ̀ wípé kó má bínú. ṣé wá rí yín kọ́ ló fọ́ nì, nígbà tí ó wàá bímọ ó bí ọkùnrin, ìyàwó tó sì wà ń lé tẹ́lẹ̀ obìnrin ló bí, oyún ẹlẹ́ẹ̀kejì ló wà nínú rẹ̀. mo wáyé wá bí ni n wáyé wá ká o. wọ́n wá ti gbé ẹ̀mí rẹ̀ gbóná, ìyún ìyàwó gangan. ọ̀rẹ́ àti ọkọ ti gbé ẹ̀mí rẹ̀ gbóná débi wípé ó ti ní ẹ̀jẹ̀ rúru ní ọmọ kékeré ara rẹ̀. ìbéèrè mi wá ní, kì í ṣe pé a gbé wá láti wá fi ṣẹ̀fẹ̀ o, ọ̀rọ̀ tó síríọ̀sì ni. Yorùbá ní ẹni ọ̀rẹ́ dà kó mọ̀ fi ṣèbínú, abínibí gan dání. ìyún já sí wípé bọ́rẹ̀ rẹ̀ bá dà ọ́ mọ́jọ́ ó túrò kan lára rẹ̀ torí ọmọ ìyá gan dání. ìní òwe tí mo fi bẹ̀rẹ̀, torí àwọn èèyàn ṣe ọ̀rẹ́ tó yẹ kọ́rẹ́ rẹ̀ ó ṣe báwọn. ẹ mọ́ sì jẹ́ àgbàgbé pé ọ̀rọ̀ tí ìyá kan ti ń ta góòdù níjọ́sí tí wọ́n ṣaláìsí, ẹ mọ́ jẹ́ àgbàgbé wípé wọ́n ní ìkan náà wà lára àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé ó bímọ fún ọkọ o. tán ní wúmà yìí ó tún wá ẹ mọ̀, èmi ó ṣe godmother àwọn ọmọ rẹ, ìwọ náà ó ṣe godmother àwọn ọmọ tèmi, tí ó mọ ra nǹkan lọ fún ọmọ rẹ. àwọn ará àdúgbò tára wá ta náà wá sọ pé ọmọ tó ra nǹkan fún ọkọ rẹ lónìí o. èmi ni tí tòótọ́ ń gbà wọ́n rè é ṣàyẹ̀wò ni wọ́n rí wípé ọkọ ló ní ní tòótọ́. ọkọ sì promise ẹ̀ wípé òun ò ní bá ọ̀rẹ́ ní nǹkan kan papọ̀ mọ́. kó tó wá di wípé a gbọ́ pé nígbà tí wúmà yìí bímọ, ọ̀rẹ́ ni ọkọ wá gbé lẹ́yìn ẹni tó sọ operation fún láti rèé kọ́kọ́ kí ọ̀rẹ́ ẹjọ́ náà lọ́n tó da ìyàwó. ọ̀tọ̀ tún ni obìnrin tí ń bẹ ní ilé ọkọ ní ìsìn ẹ̀ ṣàjẹ́ àfihàn ọ̀lẹ̀. kí wá mo fẹ́ fàyọ ni wípé fèèyàn síkú èèyàn. mo máa ń sọ ní gbogbo ìgbà fọlọ́n sípò ọlọ́run o. èèyàn lè yóò máa jẹ́ o. lọ́dún èèyàn má retí nǹkan tó ti pọ̀ jù.
bí ìgbà tó o bá ń retí tó pọ̀ jù ní wípé ọ̀rẹ́ rẹ ò lè dà ọ́. Bí ìgbà tó o bá ń retí tó pọ̀ jù ní wípé bíbélì gan sọ ní fi ọkàn rẹ pamọ́ fún ẹni tí ń sùn lóka àyà rẹ. Ta ní sùn lóka àyè mi àti ẹ? Ìbéèrè nu àwa là ń kọjá àyè wa o. Ìkọjá àyè orí kẹ̀kẹ́ ni o kọ́ ọmọ sọ pé ọ̀rẹ́ rẹ ò lè dà ọ́. Ọ̀rẹ́ rẹ ṣe lè gbọ́ ọkọ rẹ. Sọ̀rọ̀ rẹ tí ò lọ ọkọ tó sì yẹ pọ́kọ rẹ ló wà available. Ọlọ́run kó ṣàánú ni. Àbí a ní bàbá wá kinní kan lọ tá a sì pàdé kinní kan lọ́nà, àbí bí ẹ bá wówó lọ tó pàdé yìí lọ́nà tó bá lówó náà tán ṣèṣe pé yóò fi ra yìí ni. Iná fi bọ́ ọ ṣe ìwọ lọ la you dey find friend ìwọ lọ ń wọ́ rẹ̀ kì í ṣọ́ọ̀ṣì rí ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹnu yín náà ni máa ń ba tí ń jẹ́. Ọ̀rẹ́ rẹ tí ń wá ní ìsìn tó ti jẹ́ ó mọ̀ pé ọkọ rẹ ní gbé gbogbo bùkátà nù ilé, ọkọ rẹ ní ṣe kinní kan nù ilé tí òun ò sì rí bẹ́ẹ̀. Kí ló ń fún? Kí ló ń sọ fún? Ilé mi dùn o, máa bọ̀ ń bẹ́ o. Ìwọ náà ló máa sọ fún ọ̀rẹ́ rẹ pé láyéláyé ọkọ mi ò jẹ́ ṣerú ẹ̀. Ọkọ tiẹ̀ tí sì wùwà wèrè ń gbọ́ bó lọ sí ní ọ̀rẹ́. Ìwọ lọ na you dey find friend. Ojú rí ó jà. Ebi máa ń sọ aláǹkó mi ni, aláṣírí mi ni. Ó kàn jẹ́ pé ìgbà tó bá wá yá lè fi mọ́ láàrin ara yín nìkan. Tún wá máa fi disturb wa lórí ayélujára. Ó ní nígbà tẹ́ ẹjọ́ ń dá ǹkó tí gbogbo ẹ̀ ń lọ sí eré wẹ̀rẹ̀ ta lẹ sọ fún. Nígbà bí wọ́n fọkọ rẹ̀ ní ìsìn ó lòun ló ń bí olú ọmọ. Wèrè tún lòun ló ń bí olú ọmọ. Tún gbọ́ ó lòun ló ń bí olú ọmọ, òun ló ń bí àrólé torí wọ́n ní ọkọ ní kó lọ yọ́ dá lólòun ò lè yọ́ o torí wọ́n ti sọ fún un pé ológun ọmọ ní bẹ́ẹ̀nù. Ìwọ lọ wù ìwọ lọ́mọ broadcast káàkiri pé ológun ọmọ ní bẹ́ẹ̀nù rẹ̀ àbí kọ́ lọ mọ̀ ṣàánú mi. Ẹ mọ̀ ti báyé jẹ́, ẹ mọ̀ ti bàjẹ́, ẹ mọ̀ ti bàjẹ́ kọ́ ló mọ̀ ṣàánú ni. Mẹ́wàá ṣẹlẹ̀ o ó dẹ́rẹ́ tí o bá sí ní online ní àsìkò yìí ó miss especially black apple. Ẹ̀yin tèmi ó gbẹnu tán o ṣùgbọ́n ìwọ náà sọ́ra rẹ sọ́ra yàn mọ tí ó mọ jáde lẹ́nu rẹ tó nílé yín lánàá ń gbẹ̀ jẹ tọ́kì ṣé wọn ọ̀rẹ́ rẹ wà ń bẹ ìwọ náà lọ fẹ́nu ara rẹ sọ. Ìwọ náà lọ sọ pọ́kọ rẹ 20,000 ní wọ́n fún ọ fowó ọbẹ̀ ẹni tí yóò sì rí 2,000 gbà. Sọ opportunity ní ọmọ wa ṣọ́ọ̀ṣì wá rí ayé ti dáyé káyábọ́ tá lè sìn. Wọ́n lọ́ọ̀kì wọn ni àwọn tó ń ta gan wọn ò fi ṣe bòńkẹ́lẹ́ mọ́ wọn ò fi bò mọ́. Gbogbo ẹ̀ ti dojú ní ayé ìgbà kan tó jẹ́ wípé bí òbí mi gan bá àgbọ́dọ̀ mọ́ sọ jáde kò ní jọ́ mọ́ mọ̀. Òbí mi ó ti kú tán gan kọ́ ọmọ gan tó mọ orí èèyàn tó bí wọn jẹ́ ní èsè kọ́. Wọ́n ti ní péèjì lórí TikTok. Gbogbo ẹ̀ ti scatter. So ti yí ọ ó ti da ojú rú mọ́ lérò wípé mọ̀jẹ̀ àgbọ́ kan ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tìjú ni kò yẹ kọ́rẹ̀ mi ó lè ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ lọ o ní mo ṣe ní wá já ọ sí o. Ẹni tẹ́ ẹjọ́ ń dà ń kó mọ̀jẹ̀ ó padà báyé rẹ jẹ́ o mọ̀jẹ̀ ó padà báyé rẹ jẹ́ o. Bí ìgbà tó o bá fẹ́ràn sólóńgbò mọ̀ ni tó o bá dín ẹran tán tó gbẹ tíkẹ́tíkẹ́ tó o wá kó sí wájú olóńgbò wípé olóńgbò mi o máa sọ mọ́dé bẹ́ẹ̀ o sọ pé wọ́n lọ gòjù torí ọ̀ létí ìgbésẹ̀ méjì tí APCC rẹ̀ tí ó fi mọ́ fi sara rẹ̀ dé ń tiẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ìwọ náà lọ rojọ́ kálé lọ jẹ́ ọmọ bọ́kọ rẹ̀ ṣe dáa tó bó ṣe gúùdù sí lórí bẹ́ẹ̀dì ni nípa ká náwó ni nípa ká wà kí ẹ̀rìn ni nípa pa àwà ṣe kinní kan ni ìwọ náà lọ tún sunkún kálé pọ́n bímọ fọ́kọ rẹ̀. Ìwọ lọ ń wá ọ̀rẹ́ kiri o ọlọ́mọjọ́jú rẹ̀ ó já Alájìkẹ́ fi ní kóun méjì wá kóun wá sọ bó bá sí ọmọ pẹ́ lómi ò ní gbọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ là fi sàríkọ́gbọ́n Yorùbá sọ bí ò bá sì dórí ẹlòmíì báyìí kà á kọ́gbọ́n àwọn ó sì dúró dìgbà náà ságbé wá bí táà ti bọ́ ọ sọ sí yọ àwa náà sọ sí àìsí bẹ́ẹ̀ láì bọ́ ọ dá sí àwa náà ganu sí ojú rí ó jà mélòó lọ rí nínú àwọn ọkùnrin tí wọ́n gbé tọ́pọ̀lọpọ̀ wọn ń kọ́ rẹ̀ wálé ọkùnrin prefer wípé kán lọ pàdé ń ta ju kán mọ́ kó wá bẹ́yìn ṣe kó wá lọ mélòó tó ráwọn ogun ò trọ́ọ̀sì yín
wọn kò trust yín kó jẹ́ pé kó mọ̀ jẹ́ pé lọ́mọ làálẹ̀ fún ọ̀rẹ́ wọn ibo lọkùnrin ti wá ráyè wá jókòó tì mí lé wá sunlé mi wá ṣe kìnní kan bó lọkùnrin ti ráyè ẹ̀yin náà lẹ́tún lára yóò tún ní ilé gbà mọ́gbọ́n bá gba ọkọ yín tán tẹ́tùn mọ́ sunkún kí olóòdó ń bèjì ìwọlẹ̀ ẹ̀yin lẹ délé ayé lẹ sọra ayé dìbejì yìí sọpọ̀ ọ̀rẹ́ gidi o wọn ò wá o yìí sọpọ̀ ṣùgbọ́n bíi tí ayé délé ìsìn ó ti dojú pọ̀ o ọ̀rẹ́ gidi gan ò pọ̀ mọ́ so ti yí ọba ẹ̀ ní ìsìn ìwọ lọ ń wá bèjì kiri olóòsì ọ̀ ń bèjì ìwọ nìkan ni ìwọ lọ ń wá láǹkó òrò aláǹkó òfò aláǹkó ọ̀ràn kí aláǹkó òfò aláǹkó ọ̀ràn ìwọ lọ ń wá kí ẹlòmíì ò tún ti máa rí fìrìfìrì náà yóò mọ̀ pé ọ̀rẹ́ mi ni kò sí tí ó ṣẹlẹ̀ rẹ́rẹ́ rún má jẹ́ ń tọ̀ ìwọ náà fúra o rẹ́rẹ́ rún lẹ́yìn rẹ̀ tán tiẹ̀ ò tí ì bá débi oyún ni ò jí ọmọ o ó dìgbà bá jábèjì làǹtìlanti ìgbà náà lójú rẹ tó díhun ojú rẹ tí ò rí náà dáadáa yóò là wà nígbà tán bá kóróró mọ́ tán lé ọkú òǹlé tán wá take over ojú rẹ o yóò là wà alájìkẹ́rì iná láìkẹ́ kọ́mẹ̀tì ẹ̀ ṣe àbọ̀rọ̀ lásán fọ́mọlúwàbí pàdé nínú rẹ̀ kó dòdìdì.